Hello, ẹ̀yin tèmi nílé lóko ní ìrìn àjò orúkọ tèmi ò yí padà. Ọlárẹ̀wájú ọmọ Adédúró ọmọ onífẹ̀ẹ́ ò dáyé bí ojúmọ́ bí kò ọmọ Abùdádé owó rẹ̀ mọ ìpè ọ̀ọ́ni ẹ̀rù jẹ̀jẹ̀. I'm an actor, filmmaker, and I'm here to tell you about the greatest movie of all time, produced by Damilola Adeniyi, and of course directed by my very good friend, the creative director you have ever, K1. K1 directed this one, and I'm so glad to be on this set, playing the role of Fumi. Oya Helen Olufumi. Ọkùnrin jẹ́ Olufumi inú fíìmù eléyìí o, because Olufumi lọ́lá lè mi jẹ́ inú eléyìí. Come and see how much I played love, the romantic part of me. Gbogbo yín tẹ́ máa sọ pé mo máa ń lo obìnrin inú fíìmù. Ìyá máa jẹ èmi inú eléyìí o. I know you'll be excited to see how much of, sufferings, the beatings I got in this movie. So guys, it is out already, now showing on YouTube. Guys, go and watch it. God bless you guys. For all the support you've been giving, sharing me support, Lara Adedura brand, the lovers of Lara Adedura brand across the world, I appreciate you. God bless you guys. Mo fi dá yín lójú pé sinimá àgbéléwò tó mọ̀ gbèdéńgédé jùlọ tó máa ń làmìlaka ni màá máa ṣe lóòrèkóòrè láti fi kọ́ yín ní ọgbọ́n àti ìmọ̀ àti òye lágbára Ọlọ́run ọba. Friends for life guys, èmi ti lọ náà. Ẹ lọ wò. Báyìí tẹ̀ wọ́n ní. Kí ló bàjẹ́ lára yín tó tó bá wọn? Jésù pé ẹgbọ́ kówó ló wà nínú àpò. Ṣé wá ní yàrá tó wà lọ́kàn yẹn? Kò ní kọ́kọ́rọ́, ibẹ̀ ni máa gbé sí. Sinimá titun, yàrá ìkọ̀kọ̀, 100% comedy extravaganza. Yàrá ìkọ̀kọ̀ àṣírí ibi tọ́wọ́ ń gbé tí wọ́n kì í tì. Ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́. Sinimá ìkọ̀lájú yàrá ìtàkùn ojú tí náà máa gbó dábàgbé báàgì kan báyìí a máa gbé àfún náà ẹgbẹ́ àfún àwọn àtòkù máa la lọ́nà tó kù ọ̀sẹ̀ pé tí o sì fẹ́ sí 50-50 orí òjò rí kó lọ rí àwọn wèrè wo èmi ẹnu mi ò bó ilé gbéyàwó. orí ògbádé tó ń pa kúbẹ́kúbẹ́ gbójú fífò ládìí àgàdá ó gbójú yíyan lálàgẹmọ ìtàkùn lọ́bìnrin pàwọ́lẹ̀ yàrá ìkọ̀kọ̀ gbogbo òkúrọ̀ méjèméjé ẹ wo sinimá titun yàrá ìkọ̀kọ̀ 100% comedy extravaganza ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́ Rashidun Látúndé Yẹ̀rú Ọ̀kín ló produce yẹ Honorable Akọ́láwọlé Ògúnyọmí K1 ló direct yẹ starring Faustus Balógun Madam Sajati Ológa Rukayat Lawali Yabadan Prophet Anaconda orí ògbádé Mustapha Sọlágbádé Fatima Sọmọlá Rasheed Makinde Yẹ̀rú Ọ̀kín Afuapẹ́lá Mbẹ́bẹ́ Olúwàjí Adémọ̀ Abíyọlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àpàkọ́lé ẹ̀ ní yàrá ìkọ̀kọ̀ ó ti jáde báyìí from the stable of Suntap Film Productions Limited Mangudu Marketer EU 12 and 14 Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos telephone 08034699910 ó tún wà ní Damsat Films and Records International shop 2 Elegance Plaza 2 Àjàlá Ìjàyè Lagos telephone 0706-536-6735 ó tún ti wà lórí YouTube báyìí o ẹ tún kó ojúlànà sinimá ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o àlejò ẹ̀mí báyìí Olúwàjí Adémọ̀ ọba mẹ́wàá ìkàtún ní gbúdúgbẹ́ ọ̀rọ̀ by Honorable Kọ́láwọlé Ògúnyọmí K1 tó fi mẹ́lẹ̀ tá àpàkọ́lé ẹni Istanbul by Mayowa Duntoye àti lè tá àpàkọ́lé ẹni tání by Abdulrasheed Makinde Yẹ̀rú Ọ̀kín yàrá ìkọ̀kọ̀ làkọ́lé eléyìí ó kọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ̀n panilẹ́rìn àwòtúnwó ní ẹgbà bẹ́ẹ̀. ọ̀rọ̀ táwọn ọmọdé ìgbé kalẹ̀ tí bá ní kò jọ mi lójú rọ́ ni mo pa nígbà tí mi ò gbọ́rú ẹ̀ rí òkú bá mi bí wọ́n torí Ọlọ́run ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá aru ọwọ́ báyìí. o tún láyàláyà o tún kúrọ sílẹ̀ nínú ilé mi. gbàgbé gbogbo àwọn wà nínú ilé ebi tí mo jókòó yìí ọkọ àbúrò ẹ̀ ni mo jẹ́ náà ṣé kò sọ fún ẹ ni. àbí ìwà àti ọ̀gá ẹ̀ka kí ló ṣe ẹ̀. Ojú tó ọ̀rọ̀ èmi mò ń sọ olè lẹ́gbọ̀n èrè lè olè lẹ́gbọ̀n èrè kò sí ọ̀kan láàrin yín nínú ilé mi. ṣé pèsè pé kò sí ọ̀kan láàrin yín. ṣé kò sí ọ̀kan láàrin yín. ó ní kùrùkẹrẹ ìwà àtẹ̀gbọ́n ẹ̀ ó ló ti ń pọ̀ jù kò dẹ̀ bóun lára mu mọ́ ó ní closeness yẹn ibo ti ń jọ bí ẹni pé nǹkan wà láàrin yín ọ̀sán. Adé mi ń jò yín ẹ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ ẹ̀gbọ́n mi ni. Adé ń jò kò fọ́ ni o a máa sọ fún mi á ní mò ń fẹ́ ẹ̀gbọ́n mi báwo ló ṣe máa sọ pé mo date ẹ̀gbọ́n mi ṣó possible ni. ṣé kí bẹ́ẹ̀ sọ tọ́ ẹ eré yín pọ̀.
amódi ni ara ilé ẹ̀ máa bẹ̀rẹ̀ pé ó tó dé ní kó tára tá máa kà á sí sórí kurukẹ́rẹ́ intimacy wà tẹ̀gbọ́n ẹ̀ ó ti pọ̀ jù ó ti kọ́rẹ́ ní wàá má bẹ̀ sọ tọrọ. kọ́ máa lọ jọ ọmọ tó ti mú wá bá mi. so ó tiẹ̀ ti múyàn wáyé báyìí. ẹ̀gbọ́n mi máa ló ń fẹ́ fẹ́ mi pẹ́pẹ́ sí òun love mi o òun fẹ́ fẹ́ mi sílé mi ì máa gbọ́rú ẹ̀ rí. kí wàá ní èsì tí òun fún un ṣé o ti gbà ní ìlú Yorùbá jáde kára tètè mọ̀ kálẹ̀ tètè mú déètì láàmú kọ́ tá a máa ṣe. jọ kí nìkan tó ń sọ ọgbọ́n kan tí mo sọ ni ṣé o rí pé ó stand straight létí ni o rí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò ṣe gbọ́ létí. èmi ò mọ̀ kó stand straight ṣé pé ó sound straight bẹ́ẹ̀ mú ẹ̀ kẹjọ lọ́ba ara yín gan kẹjọ máa ń dì mọ́ra yín kẹjọ máa ń rọ́ọ̀gì tẹ máa ń tage ó wá kọlù fẹ́ sí ẹ ó wá strange. kí ló ń sọ yìí náà. iye tí wọ́n ń sọ yìí gbogbo ló strange sí mi torí kò yé mi lẹ́nu bọ́ sọ bẹ́ẹ̀ kò yé mi lẹ́nu ṣe bí àwọn bẹ́ẹ̀ sọ́nà tó jọ ìkọ̀ọ̀kan òun ṣèlẹ́gbọ́n mi ni wọ́n alọ́bàárà wa ni ọkọ ẹ sọ títí tí ó gbọ́ èmi tí mo jọ́ rẹ̀ mo sọ títí tí ó kí ló yẹ lẹ́nu rẹ̀ èmi rò pé ibi tẹ̀ máa ẹ̀ díẹ̀ sí náà rèé sóko ó ṣe bí dìbò. kẹ́gbọ́n mi ló fẹ́ fẹ́ mi kò ṣe big deal lọ́dọ̀ títí ẹ. wọ́n ní àlú eléyìí rí àfi bẹ́ẹ̀ dẹ́rù bọ́ lọ́wọ́ ó lè jọ orí yìí ló ti fẹ́ bẹ́ẹ̀. so ìwọ ṣàtìdé ká àwọn ìgbójẹ́ bá fẹ́ máa ṣòro bá dẹ̀ máa ṣọ̀ka ṣe níbo kẹlẹ́. o ti gbọ́ excuse me will you keep short. You are still repeating the same thing. What's wrong with you? Dandan láti fẹ́ àbúrò ẹ̀ lórí kíni òun ló ti gbọ́ pọ́n tí ń ṣerú ẹ̀. Ní sọ lẹ́nu ọmọ kékeré ọ̀dẹ̀ bí ẹ pé ṣe mú nǹkan ní ara ò mú anything I just say something is worried you I don't understand. Má jẹ́ bínú sí i. Hey guys, àṣìṣe kan tó lágbára gan. Dámilọ́lá Adéníyì ló ní. K1 dẹ̀ ló direct. Iṣẹ́ tí K1 bá dẹ̀ direct ẹ mọ̀ kó máa ń lárinrin gan. Ó máa ń wà powerful. It's now showing on YouTube. Ètò ẹ bá wà wò. This movie is amazing. Lanre Adediwura is there. I myself, Dámilọ́lá Adéníyì herself, I know Gold. You know, so many people, amazing people. You know, all the cast and crew they gave their best. Ètò ẹ bá wà wò. Ètò ń torí tọ́lọ́. Ètò ní ṣòwò shop. You know, with this business, a pọ̀ lórí ẹ̀ gan. Ojoojúmọ́ ni fíìmù ń jáde. It won't be a waste of your time. Ṣé gbọ́, it's showing now. Thank you and God bless you. Phoenix. Stumble, Stumble, yeah. Bẹ́ẹ̀ fi ìjà fọ́lọ́hún jà. Ó ṣe bí fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Àwòkọ́ ọgbọ́n lélẹ́yìí o lè yí. Mayowa o ló ní ẹ̀fẹ̀ ìṣọ̀rí kan. Ó ṣèlérí fún mi sẹ́.
nìkan lọ sí ọjọ́ kọ́gbọ́n. ọ̀rẹ́ dání o kò tó pọ̀ o ènìyàn dání o àní ọ̀yá o ẹni àbínibí ń dání. má ṣe gbára lé ní o kò dáa ọmọ ìyá méjì wọ́n mi dára wọn ẹni àbínibí ń dání ọ̀rẹ́ ń dání ìyá àtọmọ ń dára wọn. Istanbul 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 ọ̀nà kò yí padà bèlè tà sí ọ̀rẹ́ nù. Àtẹ̀sẹ̀ kan bodò ní ìfà tábà tí gbogbo ara bọ̀ ọmọ ènìyàn jẹ́rò rẹ̀ gbà. Ara òrókùn ara òrẹ́dì Olúwa kọ́ mi mọ̀ ẹ́ ṣe. Ìgbàlódé múfì tó sọ nígbò. Ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ ó ti wà lọ́kàn mi tipẹ́ but ìgbà míì mi ò ní nígboyà àti sọ nǹkan ó gbé kí n sọmọ nǹkan rí yẹn kí n sọ fún ẹ lẹ́yìn tó bá wọlé dáadáa wà rí bó ti ṣe díẹ̀ sí ta ti márì tàdé ń gbàdúrà kọ́ ló ń gbàdúrà wa ṣùgbọ́n pàtó lóun rẹ̀ tí gbàdúrà wa wọ́n ní ìbùkún ní fọ́ọ̀mù ọ̀dọ́ náà tó dọ́gbọ́n sí inú àwọn wò pé ṣe borí ọmọ ló ń pọ̀ mọ́ wáyé peter kan fi jókòó tẹ́tẹ́ rẹ̀ tá a bá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ó máa pè wá àti pé gba ìgbà míì wọ́n á bẹ inú yàrá wá ló ti rẹ̀ ò lè ṣe anything so mo rí pé burden tí ó wà lórí ẹ̀ nínú marriage ó ti pọ̀ jù mo máa ń wò pé kò tiẹ̀ rí ọkọ tó máa bá ẹ mú wálé rẹ̀ kó wà relaxed gbàmí tí wà nínú disturb ẹ̀ máa lọ bẹ́ẹ̀ ní kejì wá ti máa bọ́bọ́ bàtà. No, mo fẹ́ jókòó dáadáa kí n lè understand nǹkan tó ń sọ. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé mo ti fẹ́yàwó kejì. People máa ń bínú mi ìbọn ẹ dáadáa ni I just want to be sure. Kí ló tán sí ni ó ṣe kí ni? I've taken a bold step by marrying a second wife. What stupid bold step? O fẹ́ yàwó ilé ta ni? Ẹ tó kó máa rẹ lọ́wọ́ ní kúrò. Ràn mí lọ́wọ́, I don't understand. Ṣé mo sọ fún ẹ pé mo ní problem? Mo sọ fún ẹ pé handicap ni mi, like I can't do things myself. O fẹ́ yàwó ilé mi, are you joking? Is that supposed to be a joke? O fẹ́ second wife. Wait, ibo ló ń lọ? Where do you think you're going to? O fẹ́ second wife. No, ibo ló ń lọ, o fẹ́ work out. O dá nonsense sílẹ̀ tó fẹ́ máa lọ. Kí ló rò pé òun ṣe? I don't understand. O fẹ́ yàwó ilé mi. Have you forgotten the promise you made? Ṣèlérí fún mi ṣe wípé ó dúró tì mí lọ́jọ́ owó. Kí ló dé tó fi mí ṣàgbẹ̀dẹ̀ méjì owó ayé. Babe. Kí ló ń rò tí mo fi dúró bí mo ṣílẹ̀kùn mo dúró sẹ́gbẹ̀ẹ́ mo tún wé ìfọwọ́ mi ò notice pé yẹn wà mí. What could be the problem? How long have we been married? The whole thing is just, I don't understand. It's really weighing me down.
lè mú pé ìwọ̀n bá ní àwọn parents yìí lè enjoy gbogbo àwọn nǹkan báyìí mọ́. Tó bá yá sí your parents will start frustrating me. Èmi ló máa bẹ̀rẹ̀ sí máa pariwo pé mi ò bímọ, mi ò ṣe gbá. Ká tó rí ká tó pọ̀ sí àwọn adigun máa suggest the second wife fún ẹ. And I don't want such. I don't want it. I'm just so scared and I'm so worried. Why are you like this? At the full medical check-up, at the test, series of tests. Wọ́n jẹ́ kó yọ wípé àwọn méjì wà medically okay. Now, jẹ́ kí n sọ nǹkan fún ẹ. Èèyàn ò kí ń gbọ́ ariwo ọjà. Ẹni tí èèyàn bá lọ́jà lèèyàn máa ń kọjú mọ́. It's easier said. It doesn't work that way. It worked for me. Bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. Èmi ni kò kọjú mọ́. Stop focusing your attention on àwọn nǹkan tó wà very unnecessary. Èmi ni kò máa wò. Please, you need to stop this. I'm pushing on because you're going to see, when you're happy, the organs in your body, they function well. But what if you're in Banuje? Our organs are the reproductive organs. Only malfunction that bush start to it to secret only my secret that to the no do. It takes nothing to smile. Just smile. Bọ́kùnrin ni wọ́n easy fún ẹ. Tó bá ní kó lọ fẹ́ ìyàwó mi nǹkan. Ṣé ìyàwó mi ló ń wọ́rí ẹ̀? Ókè mi ò ní fẹ́ ìyàwó mi. Ṣé kí n wá búra fún ẹ? Máa búra fún ẹ nù lérí àjẹ́ ká wọlé kí n lọ búra fún ẹ. Já wọnú yàrá kí n lọ búra fún ẹ. I'm scared. Don't be scared. Wọ́n ti gbàgbé ni. You promised me wọ́n ní ibùdó táwọn parents ẹ bá ń disturb ẹ. O ní gbọ́, o ní gbà. I'm human. What? Ọlọ́run bá nìkan ni òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ẹ̀dá bá sọ bẹ́ẹ̀ ó lè yí. Nígbà tó ka gbogbo bọ́jẹ̀tì yẹn sílẹ̀ tán, kí ni ìwọ wá sọ? Kí ni mo fẹ́ sọ? Àní gbogbo ìṣe ń dàbí alálójú. Mo kàn tiẹ̀ wá dumbfounded ni because mi mèsì tí mo lè fún. Bọ̀dí ẹ ṣe wet wedding náà. Báwo ni sọ̀rọ̀ bá ṣe bá lọ registry? Ọ̀rẹ́ mi ànígbà ni o. Ànígbà ni o. Ànígbà ni o. Kò yí zìnà kò fẹ́ yàwó léèyàn. Báwo ló máa ṣe fi tó bá tẹ̀ fẹ́ yàwó léèyàn? Báwo ló ṣe máa fi? Òun ò ní wọn kún o, àwọn ọ̀dẹ̀ nígbà láàbò. Kí ló wá lò báyìí sí? Tó fẹ́ gbọ́, òun ò ní wọn kún àwọn ọ̀dẹ̀ nígbà láàbò. Ọ̀rẹ́ mi tó bá kọ̀ lókè àfọ̀ oníkọ̀rọ̀ tó ti gbọ́ jálọ ìdílé yáyá ó yá má tutù òpin ìtẹ̀rọ ògbọ́dọ̀ gbàgbé yẹn ó yá jẹ́ ká dìde ó ti ní mi lọ́ọ̀rẹ́ gbàgbé tó kù dìde yá jálọ tó fẹ́. Mo wà bí pé bẹ́ẹ̀ a kà ṣe traditional wedding tó sọ yẹn o. But nǹkan tí mo wò ni pé ṣó mọ̀ pé òrìṣà jẹ́ kí n pé méjì obìnrin ò dénú. Kò sí obìnrin tó máa rí pé wọ́n fẹ́ fẹ́yàwó léhùn tí inú ẹ̀ máa dùn. Mo rò pé kò ní sí problem ńjọ́ yẹn because àyà mi ń já o. Sórí lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ èmi kápá ẹ̀ kò sí wàhálà. Nífà tí o bá ń ṣe wípé òfin wọ fàyè gbà kéèyàn ṣe registry méjì ni kéèyàn máa lọ ṣẹ̀wọ̀n. Ìwọ ó yẹ kí registry ló yẹ kí n mú ẹ lọ kó yẹ kí n mú Tọ́pẹ́ lọ àtọ̀. But ìwọ máa worry tó bá ṣe traditional wedding wa ó ti di ìyàwó mi nìyẹn because culturally traditionally wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí ìyàwó mi. Ó kàn yẹ pé òfin ilẹ̀ wa ò tí ì mẹ́rin but tó bá wọlé mi tí Tọ́pẹ́ bá misbehave máa já ń divorce ni. Really? Yes na àwa ẹ̀ṣẹ̀ wa fẹ́ wọ legally ṣé o ti gbọ́. Anyway kò sí problem. Fídà wípé àti mo ti ń fẹ́ because inú mi máa ń dùn gan tó àwọn ọ̀yàyà mi pọ̀ gan lẹ́nu iṣẹ́ so àwọn kan bẹ́ẹ̀ sì ń ṣẹlẹ̀ dáadáa. Ọmọ alálùbáríkà lèmi tó bá dẹ̀ tó wá fẹ́ mi sílé tán ẹsẹ̀ mi máa dá nínú ilé ẹ̀ ni. Èmi náà rí bẹ́ẹ̀. So kí ló fẹ́ ṣe fún mi? Kí ló fẹ́ jẹ? Anything good. Anything. Anything delicious. Like anything. Swallow the food.
wà tẹ́ni ẹ̀ sí around tó ló yẹ kí n wá lónìí. tó bá jọ́rọ̀ owó ni owó pọ̀ lọ́wọ́ mi sí kò má ṣe sọ̀rọ̀ jù. owó náà pẹ̀lú ṣùgbọ́n. má jẹ́ kí owó pẹ̀lú rárá ara nǹkan mi ń sìn kó tó bá fẹ́ sọ má sọ̀rọ̀ owó. ọ̀rọ̀ ìyàwó yín so nǹkan kan ni mo rò because ẹ̀yin tẹ́ jẹ́ gbọ̀n fún wa ṣe wọn pé lẹ́gẹ̀sì tẹ̀yìn bá fi sílẹ̀. mi ò ní mo fẹ́ ṣe role model kò sí lẹ́gẹ̀sì kankan kó ní kálukú fèsì ayé tiẹ̀ ni. ẹ jẹ́ kí n kú kẹ́ tó sí mi o ṣe rí ọ̀rọ̀ ìyàwó yín so mò ń observe pé ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé láti fẹ́ ìyàwó kejì ṣe mọ̀ pé ìyàwó yín fẹ́ wọn legally ni and èèyàn tó nice ni wọ́n so far gbogbo family ló like wọn so mo rò pé kò yẹ kẹ́ tún take irú step yẹn láti sọ pé kí lè yín mọ́ kó má padà di pé ilé aláyọ̀ kó padà má di ibi tí ariwo máa wà so yẹn mo ní kí n wá rí fún bóyá. tó bá jẹ́ ilé aláriwo táwọn ọmọ ń ṣeré kiri ó tẹ́ mi lọ́rùn ilé tó kún fún ariwo pẹ̀lú àwọn ọmọ ó da àdúlé tó dákẹ́ ọlọ́pàá àlàáfíà tí ó sọmọ kankan gbé ló jẹ́ kó jẹ́ ilé aláriwo káwọn ọmọ dá lérú ló ti gbọ́ kó dé lé yẹ o because you are still young you are not married. ẹ̀gbọ́n mo believe pé ilé alólùwà kì í ṣú so lóòótọ́ wọn ti bímọ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé kò tí ì pẹ́ jù lọ́nà. ọdẹ kò lè yẹ ó lè yẹ ọjọ́ tó bá má lè máa understand. so ẹni pé go back lórí decision. báyìí ni màá ṣe nǹkan mi bó ṣe máa rí nìyẹn kò lè yí padà. ok tí owó tí. mo ní kó má sọ̀rọ̀ owó abẹnú débi owó. ẹ wo dàbí a máa pín in ní next week kẹjọ ẹ wo. tó bá máa pè mí fẹ́ ní ti owó jẹ́ kó di next month. next month. ó dàbọ̀. ok wife yóò sì ní. kò sí ní ó dàbọ̀ sí ẹ. ok sir. má fọwọ́ yín orí mi ò ní káṣí kankan bí má fọwọ́ yín ra. ọkùnrin dáre. màá sẹ́ndì owó díẹ̀ sí ẹ má wọlé. ó dàbọ̀. I trust you. Pẹ̀lẹ́. Hello. Hello, sir. I'm not happy. Kí ló wá Pétro, kí ló ń bá náà jẹ́? Ọ̀rọ̀ ìyàwó yìí náà ni. Jọ, ṣọ́rọ̀ ìyàwó mi yẹn, bá ti sẹ́gbẹ̀ kan. I came to see you, mo wá ní phone bí báyìí ni, and ṣó fẹ́ gbọ́? Don't make preparation because I'm sleeping there. Ibo ló fẹ́ sùn? Bí mo fẹ́ sùn náà. Jọ́ torí ọlọ́run mi ìfẹ́ wàhálà fẹ́ mi máa lọ́lé kó o lè sùn bí o. Wọ́n wá ìtàn ṣe báyìí náà. Kò béèrè nǹkan tó ṣe fún mi. Ṣé bó wà ń bẹ̀ nígbà tí ìyàwó bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí? Níta gbangba. Mo wà ń bẹ̀, mo dẹ̀ ti bá wí. Mo ti bá wí náà. Kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ náà. Kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣáà máa lọ́lé. Ìfẹ́ wàhálà. Wọ́n ṣe bẹ́ẹ̀ náà, jẹ́ kí n sùn bí lẹ́yìn. Ṣé wọ́n lé ẹ lé ni? Wọ́n lé mi. Wọ́n lé mi. Àríkọ́ṣe àwòkọ́gbọ́n lélẹ́yìí o. Ẹja fi kan lọ sí ọjọ́ kọ́gbọ́n. Ọ̀rẹ́ dání o kò tó pọ̀ o. Ènìyàn. Wáyé tí o ò pé kó tó máa bọ̀. Wáyé tó kọ́ máa wá nílé láìpẹ́ tó ń wá bọ̀ kó kàn èdè jáwọlé láìpẹ́. Ṣé ó wà nílé simple àbí kò sí nílé? Ṣé ó wà nílé nǹkan tó mọ̀ bí lọ́wọ́ yín nìyí? Ṣé ó wà nílé àbí kò sí nílé? Ọkẹ́ ọjà tí mo jẹ́. Kí ló ṣẹlẹ̀? Láti èyí lọ, pàmò nílé. Tó bá fẹ́ rí ọ̀rẹ́ ẹ lọ́wọ́ ìrà níta. Do you understand? Dáìrà Abíọ́dún ń pè mí. Ó mọ̀ pé ọ̀rẹ́ mi Tọ́pẹ́ ọ̀pọ̀ èmú bẹ́sẹ̀ ṣá. Ṣé ó mọ̀ pé ọ̀rẹ́ mi ni? Ó jọ fà méjèèjì ni o. Nǹkan tí kò yẹ ẹ̀nìyẹn o.
kí n má wá sí ilé ọkọ rẹ mi tuntun ẹ̀dá ní sọ́kọ mi. Get out of my house. ọ̀pọ̀ ìkà yẹn ìkà ní Tọ́pẹ́ ló gọ̀ inú ògọ̀ o Tọ́pẹ́ ló gọ̀ Tọ́pẹ́ dẹ̀ lójú kò fi ríran rárá ni ìwú ẹranko láti lọ́la sọ yìí. Get out of my house lọ. màá lọ o tí má ti pé Tọ́pẹ́ tọ́lọ́ wà níbi tó bọ̀ lọ́la àìṣe bẹ̀rẹ̀ ni o àìṣe bẹ̀rẹ̀ ní dáre ìwọ ló burúkú ló ṣe é. So Tọ́pẹ́ náà rẹ kò wá bù mí mọ́nú ilé mi. Come here next time. Hey, Istanbul, oh, Istanbul, yeah, Istanbul, oh, yeah. We enjoy around. Thank you very much. All right, I'll see you later. Kẹ́mi àbí kí wọ́n burúkú. So ìwọ yìí ni ọkọ tèmi fẹ́ fẹ́ lé mi. Kẹ́mi, ewu tí ẹ bá yìí. O ò ní bẹ̀rù Ọlọ́run o. Orí ẹ̀fọn lábàtà ó wá yọ ọbẹ̀ tí. Ṣé ìwọ rò pé omi ló mu yóò ní? O kàn rò pé o lè bà marriage mi jẹ́. O lè break home ní home just like that. Anyways, mi wá bẹ̀rù jọ ọmọ kan wá fún ẹ ní wọ́n nìyí. Sórí nǹkan tó fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ yìí, má dán wò. Ṣùgbọ́n nǹkan tí mo sọ fún ẹ, má dán wò torí pé tó bá dán wò wá dán tán. Tó bá try ẹ̀ wá kọ́ọ̀dì inú yọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kẹ́mi àkẹ́ burúkú jẹ́ kó sì rí bọ́ọ̀rẹ́ mi ṣe sọ yìí kó sì rí bẹ́ẹ̀ yẹn tẹ́ bá lọ try nonsense wọ́n gbàdúrà gbàgbọ́ àgbàdo lọ́wọ́ yìí kò jù yẹn lọ ká máa lò. Tó bá gbọ́n tó wò ikú mú ọ̀sùn yẹn á bọ̀ sí tòsí ẹ̀. tábà tí gbogbo ara bọ̀ ọmọ ènìyàn tẹ́lò rẹ̀ gbá. Ó lè jáde kí ló dé? Kí wọ́n rẹ̀ sí mi ni máa lọ. Tí mo sọ̀rọ̀ báyìí náà. Tí mo sọ̀rọ̀ báyìí. Ṣáà máa lọ. Kí ló ṣẹlẹ̀? Wá tẹ̀ sọ́kọ́ tó ṣẹlẹ̀ fún mi náà. Èmi ti ọ̀rọ̀ pé gbà tí mo ti pè kọ́lẹ̀ o ò ní wá bíbá ìmọ̀. Kí ló ń wá kiri? Kí ló ń wá mi fún? Ṣé nígbà tó bá pa mí ni? Ọ̀rẹ́ ò lè kú lọ́kàn mi ni. Jọ́ náà. So dandan ni pé kó wá sí ìbàbí dandan ni kí n fẹ́ ẹ. Ó dà kí ló ṣẹlẹ̀ sọ́kọ́ tó ṣẹlẹ̀. So ọmọ kan tó ṣẹlẹ̀. Ṣé nígbà tí ìyàwó ẹ̀ bá pa mí tó wá sílé mi bíbá tó tún mú yàn dání tó bẹ̀rẹ̀ sí ní pariwo lé mi lórí? Ṣé nígbà tó bá pa mí? Tọ́pẹ́ múyàn wá bí. Ṣé nígbà tó bá pa mí? Tọ́pẹ́ múyàn wá bí báyìí. Ló tún béèrè. Kò múyàn wá bí báyìí ni mò ń sọ. Máa lọ. Ẹni mo ṣe wọ́n Tọ́pẹ́ tó. Ok, kò sí wàhálà. Má dì pẹ̀lú Tọ́pẹ́ and I will come back. Mo padà bọ̀. Ṣáà máa lọ. Má dé nígbà ìmọ̀ o. Kí ló dé ṣán rẹ̀ sí mi ni? Ẹgbẹ́ lè yín ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Má pa mí kí gbogbo òṣì yẹn. Dé ibà ìmọ̀ o. Ayé òṣì. Ayọ̀ mi lẹ́nu. Istanbul, Istanbul, yeah. Mi ò lè fi ìjà fọ́ Ọlọ́run jà. Ó ṣe bí fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Ó ṣèlérí fún mi sẹ́ wípé
ọjọ́ ogbó. Kí ló dé tó fi mí sọ̀gbẹ̀dẹ̀ méjì owó ayé? Bẹ́ẹ̀ ni ẹ̀dá mi làgbónú máa fọlẹ́. Sórí lórí ọ̀rọ̀ Tọ́pẹ́ èmi kápá ẹ̀ kò sí wàhálà ìfà tí o bá ṣe wípé òfin wọ fàyè gbà kéèyàn ṣe rẹ́gísítírì méjì ni kéèyàn máa lọ ṣe ìwọ ó yẹ kí rẹ́gísítírì ló yẹ kí n mú ẹ lọ kó yẹ kí n mú Tọ́pẹ́ lọ àtọ bọ ìwọ máa wọrí tó bá ṣe traditional wedding wa ó ti di ìyàwó mi nìyẹn because culturally traditionally wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí ìyàwó mi ó kàn yẹ pé òfin ilẹ̀ wa ò tí ì mẹ́rẹ̀ but tó bá wọlé mi tí Tọ́pẹ́ bá misbehave my Jan divorce ni. Really? Yes na. My wife say wa fẹ́ wo legally. So ti gbọ́. Anyway, kò sí problem. Pé nígbà tí mo ti ń fẹ́ because inú mi máa ń dùn gan tó àwọn ọ̀yàyà mi pọ̀ gan lẹ́nu iṣẹ́ so àwọn kan bẹ́ẹ̀ sì ń ṣẹlẹ̀ dáadáa. Ọmọ alálùbáríkà lèmi. Tó bá dẹ̀ tó wá fẹ́ mi sílé tán ẹsẹ̀ mi máa dá nínú ilé ẹ̀ ni. Èmi náà rí bẹ́ẹ̀. So, kí ló fẹ́ ṣe fún mi? Hello. Joe, má bínú sí mi now. Joe, I'm sorry. Ṣé ìgbà tó ti lé mi jáde kúrò rẹ̀ lánàá yẹn? I've not been myself. Please, I'm sorry. Joshua, dáríjì mi. Find a place in your heart to forgive me, please. I'm sorry. Kò sí wàhálà. Okay. And I'll meet now. Okay. I'll send the address to you. I'll send it. Wow. Hey. What next? Well. Òdèbẹ́ òdè ń sùn ún jí òkan tí ẹ̀rú kò lè gbójú oorun yẹ kó gbà lọ ẹ̀rù ọ̀bẹ rárá ṣé ọkọ tèmi ló yẹ kó fẹ́ tó kọ́ bá tiẹ̀ wá tán ní gbogbo ìgboro tí kò sọ̀kọ mọ́. But thank God ní ẹni báyìí wo ìwọ náà ṣe fi ring sọ̀wọ́ lèmi náà ṣe fi ring sọ̀wọ́. tí ó bá ti ń kó o ló ṣe introduction kó wọlé ni because èmi ò rí ibi téèyàn ti ṣe introduction tó ń wọ wedding ring. ló kẹ́ ẹ̀ mẹ́sẹ̀ bọ́kọ̀ mi ló rà fún mi. Ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ó rà fún ẹ torí pé ó múnú ẹ̀ dùn. Kò ní ẹ ṣọkọ ẹ stop calling him your husband. Kò kí ń ṣe ọkọ ẹ ọkọ mi ni. Ọkọ wa kí ló ṣe é. Ṣé ó nídìí tí mo fi ń wo ẹran tí kẹ́ lọ ṣe introduction kò ń ṣe pé mi ò mọ nǹkan tí mò ń ṣe. Mo kàn mọ̀ wo ẹran ó nídìí. Ìyá á máa jẹ o. Ìyá á jẹ o. Ẹnu ẹ̀ ló wà yẹn máa dúró nígbà tí ìyá máa jẹ mí wà á pẹ́ ń bẹ̀. Jọ́ kiri Ọlọ́run. Àánú ẹ̀ ṣe mí kó tó dàbí ṣúkúdì. Má wọrí má yí bí odó kiri. Ìyá tó máa jẹ́ máa wò ó ń ṣe press up lọ́wọ́ ṣó lórí ẹ̀ burú ni ọkọ tèmi ni wọ́n fẹ́ mo dákẹ́ fún ẹ tó máa ṣe fún mi ó ní ìdí ni o kò ṣe kó fáì kó polú. So expect kí n lóyún oṣù mélòó ló fẹ́ kí n máa lóyún ilé ẹ̀dí tó máa lóyún. Sórí ibi tí wàá dé sí mi ò fẹ́ kó ṣẹ́ ní tìǹbù lé mọ́
a fẹ́ gbómi ni o, a fẹ́ dáná má ṣe ní tèmi lẹ́yìn. Mo mi fẹ́ mọ̀ nǹkan affect ọmọ mi. Ọmọ là ń sọ ìkọ́ tá ti wá láti jọ. So tí mi bá ṣe gbọ́ kankan, tá ló máa ṣe gbọ́ wàhálà yẹn? Tọ́pẹ́ ṣe yẹn náà. Bí ó ti wà ń lé mi ṣó gbọ́pá ṣọ́pọ̀ pò rẹ̀. Ó máa ṣe wàhálà yẹn náà. Èèyàn tó bá dẹ̀ ń tọrọ ọmọ lọ́wọ́ Ọlọ́run tó fẹ́ bí tiẹ̀, ó máa kára máa sì kiri ẹni tó bá bí náà. You are not nice. No now, I'm being sincere. O lè rò pé máa ṣe. Wà á kéré tí ò ní ṣe, ṣèbí òun náà fẹ́ dàbí ọmọ náà. Ṣó fẹ́ yàgò? Anyway, no problem. Àríkọ́ṣe àwòkọ́gbọ́n lélẹ́yìí o. Ẹja fi kọ́ lọ sí ọjọ́ kọ́gbọ́n. Ọ̀rẹ́ dání o, kò tó pọ̀ o. Ènìyàn dání o, àní ọ̀yá o. Ó chip ti bá wò. Tó bá chip tó wà òkè rà náà. Mi like máa wọ àwọn aṣọ tó cheap fọ́mọ mi, àwọn náà máa jẹ. Ẹ ṣe fúngbà díẹ̀ lọ́mọ máa fi wọ̀ tó máa fi dàgbà. Kò ní dákọ̀ wọn kọ̀ wọ àwọn nǹkan tó cheap as in mi ò like. Ṣé ká kó lọ rà ní UK ni? Torí pa abẹ́ bímọ, ṣé góòlù la fẹ́ bí? Ẹ ká lọ sí Turkey. Ok, wọ́n ti di góòlù lọ́nà. Kò sí wàhálà. Tó ṣe ní wípé bóyá kó lọ sí tó bá ti decide or bóyá ká lè lọ sí àwọn online shopping app yẹn. Okay. To order am there so that I can give you the money on time. Mi ò fẹ́ kó dípa ọmọ ara wọn ní time. This is more than ó yẹ àsìkò tí tó oṣù náà ó yẹ ká ti get everything. Ní tó bá ti sọ́ọ̀bì náà. Kò sí wàhálà. But baby, ó ṣe nǹkan mi tí mo fẹ́ sọ. Ṣé tó ní ẹ̀? Kò ń wọ lọ́kàn mi náà pé tí bá tiẹ̀ máa bímọ ń bíbá mi ìfẹ́ ká ṣe nínú bíbá ní ìyá ìkéèyàn máa ranjú mọ́ ọmọ fún un. Ìjọba lásán ni oyún tó wà nínú ẹ̀ tí wọ́n jọ jẹ ṣé bàtà wọn àbí náà fẹ́ pọ̀ ọmọ ẹ̀ lọ́wọ́. Mo trust àwọn èèyàn tí kò tán lè ṣe. Kò sẹ́ni tó máa ranjú mọ́ ẹni ilé. This is my house and it's your house now. Kò sẹ́ni tó máa ranjú mọ́ ẹ. Ìwọ lọ irú kí ló ń ṣẹlẹ̀? Kíyàn ní oyún oṣù kìíní tó fi dé kẹsàn-án wà tó pọ́dún kó tó lé èèyàn tó ronú fún oṣù mẹ́sàn-án gan ó mọ́ lára. Ọlọ́run kí ni mo fẹ́ ṣe báyìí? Ọmọ sọ mi dáná ìmọ̀ ṣe olúwa. A ti gbọ́ tìgbà tí àti táwọn wọ̀ mọ́ a ti wá ní oyún ọ̀hún sìn. Ìwọ̀n ṣé kò ń ṣorí ẹ̀dẹ́ lílé báyìí? Mi ò fúri ẹ̀dẹ́ o, mi ò dẹ̀ fẹ́ dúpẹ́ túláàsì. Lọ ṣàánú fún mi o. Dáadáa ni, ẹ sáàdé fẹ́ rí mi lálẹ́ yìí, kí ló dé? Ẹ wo dáàdì, iná ló ń jó mi. Ìyàwó mi ni, ara ní gidi. Kristi, ìyàwó yín. Bẹ́ẹ̀ni. Ìyàwó yín eléyìí tí Ọlọ́run yàn fún yín àbí ìtẹ̀yàn fúnra yín. Yíyan náà wà nínú méjèèjì. Ìyàwó mi kejì ṣá. Ẹlẹ́kejì yẹn, òkè mo gbọ́rọ̀ yín. Oyún tó wà nínú ẹ̀ dáàdì, ó ti lé ní 1 year. Kristi. Mi ò mọ̀ ṣe calculate ẹ̀ bó sọ pé 38 weeks kìíní kan from 38 weeks ó ti ń di weeks yẹn ti wá double báyìí. Ó bá ti ń lọ bí ọdún kan àti bí 3 or 4 months báyìí. Kristi. Ara dẹ̀ ní gangan ti rí rádaràda. Ìjàgbá ẹrù tó gbé yẹn ti pọ̀ jù fún ẹrù tó yẹ kí wọ́n rù fún 9 months tó ti wá ń dípò ti ń lọ bí a year and a half. So ẹ jọ sá mo ṣe wá bá yín pé kó tó lọ́wọ́ lè ṣe kẹ́ bá mi gbàdúrà sí. Bẹ́ẹ̀ni, kò sí ogun kan tó wà láyé yìí tí agbára Ọlọ́run ká. Ohun tó ti dára àdúrà ló ń fẹ́, ohun tó bá kù díẹ̀ káàtó náà àdúrà ni. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ àwa gbé yín ga yín lógo. Gbàdúrà fún ọmọ rẹ àmì Jésù. Gbàdúrà fún ọmọ rẹ àmì Jésù. Ó bàbá òkè ìṣòro yìí kò di pẹ̀tẹ́lẹ̀ àmì Jésù. Gbàdúrà fún ọmọ rẹ àmì Jésù Olúwa wa àmín àmín àwọn Jésù. Bàbá rọra dárin. Hello, ẹ jọ mú attend síyàn lọ́wọ́, ẹ pè mí padà máa bá yín sọ̀rọ̀. Ẹ ṣé. Bradari, ìyàwó yín á bímọ. Àmín Jésù. Láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n ẹ nídìí àti ṣe kinní kan fún mi.
ìyàwó yín eléyìí tí Ọlọ́run yàn fún yín ẹ máa sọ fún ìyàwó tí ẹ yàn fúnra yín àtẹ̀yìn àti ẹ máa lọ bẹ̀ ká lọ bẹ̀ Tọ́pẹ́ bẹ́ẹ̀ ni. so Tọ́pẹ́ ló ṣe ìyàwó mi. rárá o rárá Mr. Dare ẹ fọkàn balẹ̀ mi ò sọ fún yín pé sista Tọ́pẹ́ ló ń ṣe ìyàwó yín o mo kàn ń sọ fún yín wípé pẹ̀lú ìṣípayá tí mo rí. nínú bí lọ bẹ̀ sista Tọ́pẹ́ ó ní àti bímọ ìyàwó yín wà tẹ bá ti bẹ̀ẹ́ mi ì sọ fún yín pé òun là jẹ́ mi ì dẹ̀ sọ pé òun ló ń ṣe ìyàwó yín ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ohun tí ó ṣókùnkùn ó sì máa hàn kedere tó bá yá ẹ nílò àti lọ bẹ̀. àmọ́ tá a bá bẹ̀ tí ọ̀run bá fi mọ̀ tó bá gbà kíkẹ́ lẹ́yìn ọ̀rọ̀ tiẹ̀ lọ́nà ká tó fà mọ́. ṣọmọdé o ti kọ́ lọ́wọ́ tí yé mi. só ti yé yín ọ̀rẹ́tì ó ga o. kí ló mú yín ìyẹ́wó ní ṣé lè sọ̀rọ̀ ní ẹ̀wù tẹ́ bá lọ́rọ̀ sèmi máa wọlé lọ. kò rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé tí wọn náà bá rí wà á rí i pé àwọn ohun kan ń jà wá nílé bẹ́ẹ̀ ni so kò ṣe pé bóyá lọ yẹ̀ wò lẹ́nu wẹ̀ mo kàn rò sọ́tún rò sósì àmọ́ wà wò pé ẹni iṣẹ́ gidi gan ó ṣe ẹ̀ mo wá wò pé bó dẹ̀ ṣe ṣe yẹn bí o kàn fẹ́ ọ̀rá jalẹ̀ ẹgbà díẹ̀ níbi ẹsẹ̀ ó wá lọ ṣọ́ǹdì lásán jù so mọ̀ ìgbà míì kí so wá wò pé bó ṣe ṣọ́ǹdì yẹn tó bá ní èrò ẹ̀ tó kàn lè fún wa ká fi pa kárẹ́ lè balẹ̀ tó bá nọ́tì nísìn oyún mi ti kọjá àgbà tó yẹ kó bí àwọn ẹ̀ ń ṣe ẹ̀ ń mọ̀ náà. mi ò mọ mo bá ní ká mi ò mọ bá tẹ́ ṣe. ṣé fún ọgbà tó bẹ̀rẹ̀ sí ń sùn tí òkun lè dìde dáadáa mọ́. mi ò rántí mi ní lórí mi. ó dà oyún yìí ti pé 1 year and 6 months olùkọ́ ti dàda kú lọ́ọ́ ti di rádaràda sójú torí ọdún náà kò sí pé mo sọ pé mo lè bẹ̀rẹ̀ ní àjẹ́ àbí kankan bọ́ sí ọmọ ìgbà mi ò kàn lè bínú lábì jù ìnira ẹ̀ pọ̀. ètò ó ṣe mí. ó ṣe àbó ó ṣe mo ṣe yín. kó náà kúnlẹ̀ fún bẹ́ẹ̀. àǹtí tó pẹ́ ètò. àǹtí ni àǹtí tó ọmọ ìkúlẹ̀ kúnlẹ̀ fún ẹni ìwọ níbọ̀ tó yọ lọ́jọ́. ètò mo ṣe yín ètò ìdáríjì. ṣé èmi ló ń bá sọ. ewu ọlọ́run ìwọ̀n máa nígbẹ̀yìn lẹ́bẹ̀ òṣì èjò kí ni ewu ní gbogbo káàkiri àti ìyèbá ìlọ ẹni sùúrù jọ ṣé ibi tẹ́ lọ ṣé ẹ jáde wọ́n wá sọ fẹ́yìn méjèèjì pé èmi ni mo ń ṣe yín. àwọn ọmọ pé mi ò ṣọkùnrin tó ń jáde náà ìgbà tí mo ti fẹ́ sílé ṣé mo gbé mi mi ò mọ ẹ mọ́ o mi ò sọ mi ò mọ ẹ mọ́ nǹkan tí mo bí ẹni kò dáhùn ṣọ́sọ́ pé mi mo ń ṣe yín ni. àjáde mi kàn ro ni ó kàn fọpọlọ ọkùnrin gbé ni wípé ó láìkìlì kó sọ́ǹdì lásán jù. ṣó ṣe mí ni. ó ṣe èyí máa ń kí tó pọ̀ ìjọ. èmi ò rántí. jọba mi rántí ó ṣe ó ti ń bá ẹ pín jẹ. ó dẹ̀ ní sọ fẹ́ǹsì pé ó ṣe ni. ẹ ṣe àdáríjì mi. ẹ wá ìwọ ni dáríjì mi wọlé. ó dà pé kó wọlé ẹ̀yìn méjèèjì ewu lẹ́bi oṣù wọn ní bẹ́ẹ̀ lẹ́bi oṣù o kẹjẹ kó ní pépé kó ṣì. mọ́mì ṣùgbọ́n tí nǹkan tó dálẹ̀ sí mo dẹ̀ sọ fún ẹgbẹ́ ẹ̀ mo ní mi ò ṣe mo sọ pé mi ò ṣe ó ti rí nsìn ṣé bí mo ṣe fẹ́ wà nílé yìí. ṣé mi ni mo ẹ́ fi ní àbíkọ tó wà bẹ́ẹ̀. bóyá tó bá tiẹ̀ gúnyán bóyá máa jẹ́ ká rẹ̀ tún. tí n bá ṣe kí ni. àyè tó bá gúnyán ọ̀pọ̀ tó máa jẹ́ ká rẹ̀ já lura. kí n gúnyán ìka ni ẹ́. nǹkan tí mo sọ yẹ sáìsì mo ń sọ. ok ti gbọ́. lọ. gbogbo nǹkan tó yẹ ká ṣe láti ṣe mo bẹ̀ ìyàwó mi mo bẹ̀ Tọ́pẹ́ mo fọlọ́run bẹ̀ mo tún kẹ́ni kó wá kúnlẹ̀ fún Tọ́pẹ́ lòun ò mẹ́ni tí ń pẹ̀ ṣé ló tún pariwo mi. mi ò tún nǹkan tó kù tá a tó yẹ ká ṣe but èmi ti wá sọ fúnra mi wípé sí ètò jẹ́ pé kò sí kọ́tọ́ lòun ò lè ṣe bóyá kẹ́ gbàdúrà fẹ́ ni kọ́ lòun gbà tọwọ́ yín ṣe. lọ́nà yóò di ṣíṣe sista Kẹ́mi ṣe nígbàgbọ́ bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ yóò mú yín lára dá ẹ fọkànbalẹ̀ ogun náà yóò di ṣiṣẹ́ ẹ jẹ́ ká fọkànbalẹ̀ lọ àwọn àdúgbò iṣẹ́ sista Tọ́pẹ́ ẹ máa bọ̀ ẹ máa lọ. ní sùúrù ẹ wá sista Tọ́pẹ́ ẹ wá ẹ má lọ ẹ má ti
àsìkò tẹ dé sí náà dá àsìkò tẹ dé sí dá. Abigail ó yá máa gbéṣẹ́ àkànbọ̀ ń bí báyìí máa gbéṣẹ́ àkànbọ̀ ń bí. ẹ má padà wá ní sùúrù ọ̀rọ̀ yẹn máa ń yanjú sí i olúwa wà lójú iṣẹ́ ẹ̀ olúwa wà lójú iṣẹ́ ẹ̀ pèsè bí. Sista Tọ́pẹ́ inú mi dùn fún àsìkò tẹ wá yìí ẹ wò mí ogun tí olúwa bá ti ṣẹ́ ló máa ń farahàn báyìí ìgbà tí mo ti rí sista Tọ́pẹ́ inú mi dùn sista Kẹ́mi ló jókòó yìí ẹ̀yin gẹ́gẹ́ bí ọkọ wọn ẹ wà níbí sista Kẹ́mi ṣé bó wù yín kẹ́ ẹ bí oyún inú yín ẹ kó bí ni o. báwo lẹ ṣe mọ̀ mí sí inú mi dùn ẹ dẹ̀ mọ̀ wípé n tí olúwa bá sọ pé kí n ṣe ni mo máa ń ṣe olúwa dẹ̀ máa ń farahàn mí ní gbogbo ọ̀nà sista Kẹ́mi tó bá wù yín oyún inú yín kẹ́ ẹ sọ ká gbóhùn yá ká gbóhùn ọmọ gbogbo ohun tẹ́ ẹ ti ṣe nínú òkùnkùn máìlì kàlàsìtì olúwa gbogbo ohun tẹ́ ẹ ti ṣe nínú òkùnkùn ó yẹ ẹ sọ báyìí kí ọkọ yín gbọ́ kí sista Tọ́pẹ́ fúnra wọn dẹ̀ gbọ́. ẹ wo kò ń ṣe oníṣẹ́ òkùnkùn ẹni tó jẹ́ olókùnkùn gangan ni kẹ́ bá sọ̀rọ̀ òun gangan ló lájẹ tó ń fò lóru ẹ bá sọ̀rọ̀ kó fi ẹgbẹ́ yẹn lẹ̀ kó fọ ìpò kọ́kẹ́ lè yọ̀ǹda ìyàwó mi. ẹ̀yin ẹ jẹ́ kí sista Kẹ́mi sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yẹn á yé yín ó yé àwọn ó sì yé èmi ó dẹ̀ yé olódùmarè tó rán mi níṣẹ́ sista Kẹ́mi ó yẹ ẹ sọ̀rọ̀. dádì ẹjọ́ èmi náà kọ nígbà tí mo níṣòro tí mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi. mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé mo ní kó wá sílé mi. wẹ́ a ti wà lẹ́nu pé aláìkí ara wa afẹ́ fẹ́ra afẹ́ ṣe ìyẹn ti tójọ́ mẹ́ta kan. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n èyí tó ṣe kókó jù tí mo ní mo tẹ̀ fẹ́ kó wá rí mi kájọ jókòó kájọ sọ tó ẹ bá tún fè ní dèní tó padà jẹ́ kó work at last inú mi dùn mo appreciate it. nǹkan méjì ni mo ṣe ní pé kò gbìyànjú kó rí mi kó wá bá mi lé àkọ́kọ́ mi ìfẹ́ kó jọ̀rọ̀ orí fóònù àbọ̀rọ̀ ẹ̀nu táìmù tá a bá ti ríra yẹn mo fẹ́ fẹ́ gangan ni. Okay. I want you to be my housewife and a responsible woman in my house. Okay. Secondly, that mo fẹ́ rántí ó yẹ kí n máa sunkún ni but adúpọ̀ ọ̀rọ̀ Jásayọ̀. Secondly, òun ni ti ọmọ mi tó wà lẹ́yìn because long story ni ọ̀rọ̀ ọmọdé ìyá àti ìyá ẹ̀. Okay. We'll discuss about that later. Okay. I want you to be my wife and I want you to take good care of my daughter. I want you to be with me and care for my daughter. God will care for you. Amen. Amen. If you can give me your words, pé wàá bá mi dúró ti ọmọ ìbí ìyá ẹ̀ inú mi á dùn inú mi á dùn gan and whatever tí wọ́n bá dẹ̀ need Ọlọ́run á ràn mí lọ́wọ́ láti lè ṣe gẹ́gẹ́ bí ọkọ. Kò sí problem. All right, kò sí problem but ẹ mọ̀ pé èmi náà mi kì í ṣọmọ kékeré obìnrin ni mí tí n bá tètè settle down ó yẹ kí n ti lè bẹ ọmọ tó fẹ́ tóun náà a dẹ̀ ti jọ sọ̀rọ̀ Adúkẹ́ I hope you like me are you sure. ó ti wá bá mi kí o tó wá jọyìn bí o ti sọ mi dáàdi kí ni kankan mo ní o ti sọ like ẹni deeply I love her àfi sùúrù tó dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ nífẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni yeah give me 5. That's my girl. Adúkẹ́, let me ask you a question. Do you like her? Ọmọ kàtà. Kò kí n sáré bẹ́ mọ̀ yàn. Ọmọ mi ní principle bí. Oh yeah, that's good. Kò sáré bẹ́ mọ̀ yàn. Ìyá kan wá bí wọ́n jọ kan, ọba Adúkẹ́ ṣe ṣe sí. Mo ní kí n sọ fún yín ni pé mo fẹ́ dé the other street ń bẹ̀ yẹn mo fẹ́ lọ wo ọ̀rẹ́ mi. Mi ní pẹ́ dé. Mayowa. Sir. Look at yourself. Look at yourself. Torí kí ni mo tiẹ̀ ṣe fẹ́ ẹ ná?
mo fẹ́ ẹ nítorí pé kó lè bá mi tọ́jú ọmọ mi. This is not the first time that I've been warning you. Wípé I don't want this kind of dress. But kò sí nǹkan tó bá lára nǹkan tó. Nǹkan tó wọ̀ bad. Orí máa ń ríra ẹ̀. Orí ò lè ríra ẹ̀. Ló dé fá fún wèrè tó sùn sínú gọ́tà. Tó bá mọ̀ pé ibi tó ń sùn sí ó dáa ni kò ní sùn síbẹ̀. Àwa tá normal la máa mọ̀ wípé inú gọ́tà ni wèrè yìí sùn sí. So nǹkan tó ń try láti sọ fún mi sí ni pé mo jọ wèrè. No, dressing ti wọ dressing kí ni o fi jọ. Let me quickly tell you one thing. I don't want you to go out like this. Tó bá jẹ́ èmi kíní ni mo sì jẹ́ ọkọ lórí ẹ̀. Mi ò fẹ́ kó jáde pẹ̀lú aṣọ yìí. That's number one. Number two. Jíjáde káàkiri yíyọjú fòfòfò kọ́ ni mo fẹ́ fún. I want you to be my housewife and I want you to stay at home, take good care of my daughter. Failure to do so, it is better you pick one out of the two. Either you stay with me or I send you away. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé kí n má jáde? Ṣé kí n déjú mọ́lé kí n délé àsínúlé? Ṣé kò ṣe tayẹlẹ ti rí mi kẹ́ tó fẹ́ mi ni? Okay. Èmi Ọlọ́run má jẹ́ àṣìṣe, èmi ni mo ti ṣiṣẹ́. Ó yẹ kí n tún mọ̀ pé ọmọ ọ̀tá ni mo fẹ́. So ìta tí mo ti rí ẹ yẹn òun láti jẹ́wọ́ ẹ̀ fún mi àbí? Tọ́ bá bí ẹ dá with due respect, I'm sorry o. Kò step out kò finú lé mi lẹ̀. Màá wá proof ẹ pé nílé tiwa ọkọ ní aláṣẹ mi ìsọjú bẹ́ẹ̀ lọ. So indirectly nísìn ẹ sọ fún mi pé kí n jáde inú ilé yín. Èmi ò bẹ́ sọ yẹn ṣùgbọ́n o gbọ́dọ̀ lọ ní lọ padà lọ change aṣọ yìí one tó bá tẹ̀lé wàá fẹ́ jáde kì í ṣe ni mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Èmi máa jáde kó tó bá dẹ̀ tí mo yín ní kẹ́ ṣe sí. Mo gbé láyé mi mo ṣe ọjà ara bọ̀kò tí ìṣú ọ̀fun mi pẹ́nu lé mi ló máa padà wọ̀ èmi ni mo sọ bá fat fún ẹ ọlọ́run ọba kò dúró tì mí. Tọ́pẹ́ ọ̀rọ̀ ara mi ò máa yé mi mọ́ ó ti sú mi o ó ṣàmọ́ bí bàbá ìṣe máa ṣe tó yẹ kó gbogbo ìgbà lílù mi tí n bá ṣe mistake kékeré kan bá lílù mi tí n bá gbé nǹkan tí ìbámu gbé gbá tì mí lójijì ṣó ti wá ní pápá balẹ̀ tó ti wá ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní kí n kó ẹrù mi kí n máa lọ jọ́ nítorí Ọlọ́run bó ni mo fẹ́ máa kẹ́rù lọ ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ àbí irú ayé wo lèmi wá yìí kí ni mo fi ṣorí ná àfi bí àmúbọ́ tí n bá mú ilé ó bọ́ ni tí n bá kí ló dé ó ti sú mi ó dẹ́ ṣe hùn kò yé mi mọ́. torí ọ̀rọ̀ ẹ kò yé mi náà bó ṣe ṣe hàn sórí gbogbo nǹkan tó ń ṣe yìí wọ́n ló fọwọ́ rẹ̀ fà èmi mọ̀ pé máa lé ẹ jáde ṣé ó jọ̀wọ́ lójú ni ṣọ́ṣẹ̀ṣẹ̀ lé ẹ jáde ṣe gbogbo àwọn tó ń fẹ́ náà bó ṣe máa bá ti kó tí wọ́n máa ń lé ẹ jáde náà ni jọ nítorí Ọlọ́run láì ṣe pé o ò ka ìwé a lè má bára wa ṣọ̀rẹ́ ká má bára wa sòtọ́ ọ̀rọ̀ I will tell you the truth o máa méètì ọkùnrin lè ní láàrin 1 week fúrú o ti kó wọnú ilé ẹ lọ kò tọrọ ẹ o mọ àwọn ẹbí ẹ o mọ fámìlì ẹ wà kó dédé kó wọlé ọkùnrin ṣá who does that ibo ló ti ń ṣe rẹ ọkùnrin inú ẹ ò kúrò nílé ẹ ó wá ní okó jáde ojú ẹ lójú jọ nítorí okay just look at me wo mi I'm happily married nígbà tí mò ń fẹ́ bọ̀bọ̀ ìwọ náà mọ̀ nígbà tó ask me out ó mọ how long ó mọ ọkọ tí mo fi ojú ẹ̀ rí nígbà tí mo tún gbà fún tó máa ní ẹ kí wá bóun ṣe weekend ìwọ náà mọ gbogbo nǹkan tí mo ṣe fún náà kò ń ṣe pé mi ò lọ́ọ̀fẹ́ kò ń ṣe pé mi ò fẹ́fẹ́ ṣùgbọ́n torí pé mo fúnra mi ní brain ṣé wò mọ́ pé obìnrin tó bá ní pákéjì òun lọkùnrin máa ń kẹ́ ni ṣebí lẹ́yìn tí mo lọ mọ àwọn parent ẹ̀ tá ṣe mọ̀ mí mọ̀ ẹ́ ni mo tó máa lọ sílé ẹ̀ lọ sùn kó tó dípa wá má rí wò mí sìn ṣó fi ìgbé ọkọ mi yẹn wọ́n bí dá kó bá mi try rubbish ó máa ń kẹ́ mi ni ó máa kẹ́ mi lójú ó máa kẹ́ mi mú kí má ì ti ṣe orí ń fọ́ mi fúrú á ti máa gbọ̀n aṣọ oúnjẹ ìgbà míì gan tó bá wù mí mo lè ní mi ìdáná òun ló máa dáná a lọ sọ́jà ṣe gbogbo ẹ̀ a máa ké mi lójú ké mi nímú torí pé mi ò fira mi ta mi ìfira mi tọ̀pọ̀ ní ojú ẹ̀ ni bó ìwọ tó bá ti yẹ ìyá rẹ ọkùnrin máa rẹ pé ìyàwó sàárà lélẹ́yìí kí lélẹ́yìí ọmọ máa níyẹ kiri ni ọkùnrin á nù ẹ̀ kò fẹ́ okó wọlé ẹ̀ kí lóun ti gbé báàgì fún fẹ́ máa lọ. mo fẹ́ máa lọ ni. ní sùsórí a lè má bára wa ṣọ̀rẹ́ ká má bára wa sọ̀tọ̀ ọ̀rẹ́ mi ni I will tell you the truth ikọ́ tí ò dáa kò dáa tó bá continue báyìí wọ́n á máa gbé ẹ̀jú lé léyìn ó ṣe pé o ò lórí ọkùnrin sórí obìnrin tí ò lórí ọkùnrin òun pè rárá
ìwọ máa ń rí ọkùnrin pè ẹ́ ṣùgbọ́n o máa ń ṣe bí ẹni tẹ́ pé ẹni tó wà desperate like gbogbo àwọn ọ̀rẹ́ mi ti má rí mo gbọ́dọ̀ má rí fine o gbọ́dọ̀ má rí bọ́ kò ń ṣe béèyàn ṣe ń ṣe nìyẹn that doesn't mean pé kò má lo number 6 ẹ tó bá fẹ́ bínú kò bínú ṣùgbọ́n òótọ́ ni mò ń sọ fún ẹ. ẹni tó bá ti meet next thing kò jẹ́ kó rí ẹ pé kó má tún lé ẹ jáde nulẹ̀ òótọ́ ni mò ń bẹ́ẹ̀ sọ ibi tá a lọ lọ́la ńkọ́. máa jọ Tọ́pẹ́ lójú o máa jẹ́ kí Tọ́pẹ́ gbà pé òun ṣì ọ̀rọ̀ sọ máa jọ Tọ́pẹ́ lójú o ayé ẹ̀ kò ní ṣe irú ẹ̀ mọ́. wòmí wò iṣẹ́ tó rán mi mo ti jẹ́ yìí wọ́n ní sàá olóògùn ti wí sọ́ọ́rí kinní tí mo fẹ́ fún ọ yìí oògùn tí yóò jẹ́ báyìí ewé rẹ̀ kù kan ni o ohun tí mo bá ní o ṣe ni kò ṣe bọ́ bá ti délé ọ̀rọ̀ àtú ọ̀rọ̀ lúbúlúbú tí ń bẹnu rẹ̀ ọ̀ fẹ̀ sórí atẹ́gùn ọ̀ níjẹ́ ojú ẹ̀ mẹ́ta lọ torí bọ́ bá ju ẹ̀ mẹ́ta ọ̀lẹ̀ wò ó pọ̀ sọgbọ́n bá ọ̀ wá pe àwọn àyájọ́ yìí ọ̀ pè sí lórí bóyá kí n sì bá ọ pe ọ̀pọ̀ ọ̀hún sí ní àyè kọ́ mọ́ lọ fètò ẹ̀kọ́ ṣáájú sí ìkẹyìn rẹ̀ èmi ló porúkọ ọkọ rẹ̀ o. Dáre ni. Dáre bọ́ bá ti délé tọ́ ṣetán àti ṣeun tọ́ ní fẹ́ ṣe ọ̀tún ọ wá kọjú rẹ̀ sólódùmarè báyìí ó mọ̀ pé irun orí alẹ̀ mórí wo ń kókó lèjìká ń wo mẹ́sẹ̀ wo ń kókó ìkànnà ẹsẹ̀ kì í bẹ̀sẹ̀ ṣọ̀tá wo ń kókó lèkànnà ń lo mẹ́sẹ̀ wo ń kókó kí ìfẹ́ mi kẹ́mi kó máa lẹ̀ mọ́ ọ wo ń kókó lèjìká ń wo mẹ́sẹ̀ wo ń kókó tí ò bá rí ọ kọ́ nílẹ̀ sùn. jẹ́ wá sọ fún ọ bó bá fẹ́ dán tí mo fún ọ wò kọ́ lè mọ bó ṣe lágbára tó kọ́ mà pátá tó yẹ ọ́ dùn ìwọ wí fún lọ́jọ́ kan pọ̀ ọ̀sẹ̀ mọ́. jìgbìjìgbìjìgbì ooo yóò mọ bẹ̀ ọ́ ni. tí bá sọ pé mi ò ṣe mọ́. ọ̀fẹ́ dá wàhálà lẹ́nu bí ò bá rí ọkọ̀ lẹ̀ sùn bọ́ sí wa. ṣé bàbá ṣé mo dúpẹ́ o ẹ pẹ́ fún mi. àmọ́ ọ̀rọ̀ ò ní balẹ̀ kó má ní nǹkan kan nú. iṣẹ́ tó rán mi mo ti jẹ́ fún ọ yìí àmọ́ jẹ́ ń gbà ọ́ nímọ̀ràn ọ̀sẹ̀ má kanjú tolú ọ̀rọ̀ torí igba rẹ̀ òkún kòkò béèyàn bá fu wàdùwàdù já wọlé awúrẹ́ irú wọn kan máa jálé wọn lórí mọ́lẹ̀ ọ̀sẹ̀ dúró dàsìkò elédùà kọ́ wá wo tọ́lọ́ wọn bá ó sè torí rí bẹ́ẹ̀ ní ti rí ọ̀la lè ṣaláì rí bẹ́ẹ̀ adégbà fún babaláwo tí ń dáfá ojoojúmọ́ pàdé yìí ọ̀sẹ̀ ṣe sùúrù kọ́ dúró dàsìkò tọ́lọ́ wọn bá ní fún ọ. ẹ wo bàbá èmi ti make up mind mi nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. kí ni jẹ́ báwọn. mo ti pinnu lọ́kàn mi pé nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn. ọtí papọ̀ sọ́nà kan. change mind mi mọ́. ọ̀dà. ẹ ṣé bàbá kò sí ìyọnu. ẹ ṣé dáwọ. máa tún máa rí yín sà. kò sí ìyọnu. ó dàbọ̀ sà. ọ̀dà kọ̀ wá ń kílé o. má jẹ́ ọkọ ẹ̀ mẹ́ta tó ń fẹ́ o bó bá ẹ kọjá ẹ̀ mẹ́ta nǹkan mi lè ṣe. ẹrù òdẹ̀gbẹ́ òdè ń sùn ún jí òkan tí ẹ̀rú kò lè gbójú oorun yẹ kó gbà lọ ẹrù òbẹ́ rárá ṣé ọkọ tèmi ló yẹ kó fẹ́ tó kọ́ bá tiẹ̀ wá tán ní gbogbo ìgboro tí kò sọ̀kọ mọ́ lọ́la pé òdẹ tó ti bára ẹ jẹ́ ni torí fún rẹ ló yẹ yá rẹ káàkiri tóbi ọkùnrin gbé ọ̀hún gbé ẹ jùlẹ̀ ṣọkọ tèmi ló wá tán sí ẹ. jọ́ torí Ọlọ́run ṣùgbọ́n kọ́rọ̀ ẹ̀ lé sí ṣá bíkọ́sì obìnrin sí ń da ọ̀rọ̀ lẹ̀ látẹ̀kùn ń sọ̀rọ̀ bí rédíò tí ò kí ń gbé sí ṣé o mọ̀ wípé níjọ́ kìíní àná ó sọ fún mi pé mi ò lórí ọkọ pé mi ní problem ara mi ò ríyàn gbé mi sílé fún ara mi ni mò ń kẹ́rù tó fún ọ ṣe wẹ́ẹ̀dì fún mi tí mo fi ń lọ but thank God ní èní báyìí wo bí wọn náà ṣe fi ring sọ̀wọ́ lèmi náà ṣe fi ring sọ̀wọ́. tí ó bá ti ń pò pò ló ṣe introduction wọn rí
because èmi ò rí ibi téèyàn ti ṣe introduction tó ń wọ wedding ring. lókè ń bẹ ṣe bọ́kọ mi ló rà fún mi. ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ó rà fún ẹ torí pé ó múnú ẹ dùn. ó kò ní ẹ ṣọkọ ẹ stop calling him your husband kò kí ń ṣe ọkọ ẹ ọkọ mi ni. ọkọ wa kí ló ṣe é. sórí ìdí tí mo fi ń wọ ẹran tí pé lọ ṣe introduction kò ń ṣe pé mi ò mọ nǹkan tí mò ń ṣe mo kàn mọ̀ mọ̀ wọ ẹran ó nídìí. ìyá á máa jẹ o kò sí ẹni tó ṣèkà tó lọ gbé o ìyá á jẹ o. ẹnu ẹ ló wà yẹn máa dúró nígbà tí ìyá máa jẹ mí wàá pẹ́ ń bẹ̀ jọ́ kiri ọlọ́run. àánú ẹ ṣe mí kó tó dàbí ṣúkúdì má wọrí má yí bí odó kiri ìyá tó máa jẹ má wò ó ń ṣe press up lọ́wọ́ ṣó lórí ẹ̀ burú ni ọkọ tèmi ni wọ́n fẹ́ mo ń dákẹ́ fún ẹ tí ó bá ṣe ó nídìí ni o má wọrí kò ṣe kó fáìn ó ponú. ṣẹ́rí ogun ló fi fẹ́ mi ṣẹ́rí olúwa ò ṣé jésù ò ṣé olúwa ò ṣé jésù ò ṣé ẹ̀mí mímọ́ ò ṣé ẹ̀mí mímọ́ ò ṣé ẹ̀mí mímọ́ ò ṣé. ìyẹn wo inú máa jí o ṣé bá advice ni mo fún ẹ lórí pé mo advice ẹ lásán ló ṣe fi pé ọkọ mi lókù tó yẹ kó fẹ́. àṣírí òkùnkùn mo ti wà látijọ́ ẹ̀. you see sista Tọ́pẹ́ adúpẹ́ pé ogun èso ti ṣẹ́ ìgbà náà tí ẹ wá sọ́dọ̀ mi tí mo sọ pé kẹ́ ẹ gba àwẹ̀ àti àdúrà ṣé ẹ ti rí pé olúwa ń ṣiṣẹ́ rẹ̀ báyìí àṣírí ẹ̀ ló tún yé o ohun tí ó wà nínú òkùnkùn tí ẹ̀yin ò rí ni olúwa ti fi hàn wá yìí o ṣé ti wá rí báyìí ṣé ti rí báyìí. inú jí o ìwọ Kẹ́mi. ta ló dé ẹ ẹ wò pásítọ̀ Ọlọ́run ní jẹ́ ká rógun àdúrà mọ́ àmín Jésù. kí ló dé mo ní mi ò mọ̀ ń pa nǹkan tó ń ṣe ẹ́ lọ́jọ́ kìíní àná tí mo wá síbí báyìí. sista Tọ́pẹ́ mo nígbàgbọ́ pé kò sí ohun tó ṣòro níwájú olúwa ẹ jẹ́ ká gbàdúrà. ǹjẹ́ ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run ayọ̀ babalọ́lọ́ ọlọ́run 1930 gbàdúrà fún ọmọ rẹ gbàdúrà fún ọmọ rẹ gbogbo eléyìí tó jẹ́ bí òkùnkùn níwájú ẹ̀ olúwa tan ìmọ́lẹ̀ sí tan ìmọ́lẹ̀ sí jẹ́ kó lẹ́rìí ayọ̀ jẹ́ kó gbégbá ọpẹ́ bàbá olúwa ta ni ẹni náà olúwa gbàdúrà fún ọmọ rẹ bá ṣẹ́gun yìí ṣe láṣẹ jálẹ̀ kó gbégbá ọpẹ́ ká lè máa yìn ọ́ lógo jésù olúwa wa àmín 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 lórúkọ jésù bàbá olúwa jésù 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 sista Tọ́pẹ́ bí tẹ́ ẹ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ o olúwa mú mi rí ìṣípayá wípé ọkọ yín wà ní ibì kan tí wọ́n ta aṣọ dúdú di lójú àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń gbé ẹ̀mí wọ̀ ọ́ láti ṣe gbogbo ohun tẹ́ ẹ sọ pé ó ń ṣe tó túmọ̀ sí wípé gbogbo ohun tó ń ṣe kì í ṣe ìfẹ́ inú ẹ̀ ló fi ń ṣe ṣùgbọ́n pẹ̀lú àwẹ̀ àti àdúrà bíbélì jẹ́ ká mọ̀ pé gbogbo ogun ni ṣíṣẹ́ tẹ́ ẹ bá lè gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta àwẹ̀ funfun pẹ̀lú àdúrà ó dá mi lójú pé ogun yìí yóò ṣẹ́ ǹjẹ́ ẹ máa lè gba àwẹ̀ yìí tó bá dijọ́ kẹta tẹ́ ti ń gba àwẹ̀ yìí ẹ lọ sí iwájú olúwa láti gbàdúrà wípé gbogbo àwọn tó wà níkọ̀rọ̀ tó ń fi aṣọ dúdú bo ọkọ mi lójú tí wọ́n fẹ́ sọ ìdílé mi sínú òkùnkùn tí wọ́n ń da ìdílé mi ṣíbáṣíbó kí àṣírí wọn kó tú mo sì nígbàgbọ́ wípé àṣírí wọn ó tú lẹ́yìn tẹ́ bá ti gbàdúrà yìí ṣé máa lè gbà á bákan náà mo rí wípé ẹ fẹ́ gbé ìgbésẹ̀ kan ẹ má ṣe gbé ìgbésẹ̀ náà o torí pé ó léwu ó lè kóbá yín ó sì lè kóbá ìdílé yín kò sí èrè níbẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti mójútó àwẹ̀ àti àdúrà yìí gbogbo ogun yóò jẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. ìgbọ́ tẹ̀ ń sọ sí mi pé kí má ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni. kí ṣáà máa wò wọ́n. bẹ́ẹ̀ ni olúwa wí àṣírí ogun èṣù náà yóò tú nígbà tí ẹ bá ti lọ sínú àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mẹ́ta yìí àdúrà yẹn á gbà ẹ ti ní ìṣẹ́gun jésù olúwa wa.
mo dẹ̀ make sure pé mo gba àwọn yẹn pé àdúrà bẹ́ẹ̀ ṣe ní kí n gbà náà mo ṣe gbà lẹ́yìn èmi ò lọ́ọ̀bì kankan mi ò mọlé ológun mi ò mọlé ẹlẹ́bọ mi ò mọ̀bì kankan lẹ́yìn bíbá tí mo wá dájú sọ pé mi ni mò ń ṣe eré ẹṣẹ́ ló ń jẹ òun torí mi ò ṣe èmi kọ́ mo de oyún mọ́ ẹnu o mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o pásítọ̀ eré inú mi o. èrè àwẹ̀ tí mo ní kẹ́ gbà tàdúrà yẹn ń lè rí yìí o àṣírí yẹn ló tú yìí o ṣùgbọ́n ṣá sista Tọ́pẹ́ agbánilétí orúnkún ń ṣẹ̀jẹ̀ lórí pé èèyàn kó ìṣòro wá bá yín tó sì yẹ kí ẹ̀yin náà kí ẹ fi ọ̀rọ̀ tùnú kí ẹ fi bọ́ ọ kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ sọ yìí ti pọ̀ jù kò yẹ kí ènìyàn sunkún wọlé yín kó tún sunkún jáde béèyàn ò tiẹ̀ ní lọ́wọ́ ó gbọ́dọ̀ ní ọ̀rọ̀ tútù lẹ́nu láti fi bọ́ ènìyàn àṣìṣe yẹn kù sọ́wọ́ yín o bákan náà sista Kẹ́mi kí ló dé lórí wípé wọ́n gbà yín ní mọ̀ràn lásán lẹ́dẹ̀ dáwọ́ òdílé onídìílé rú tí ẹ ṣe ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹ wo pásítọ̀ ẹ ṣe tí gbogbo ẹ ti níyànjú báyìí tá a ti mọ ojú kà tí a ti gbọ́ bí gbogbo ẹ ṣe ń lọ inú mi dùn kó ṣojú mi báyìí tá a fi mọ ẹni bí ẹ ṣe gan ni àtàwọn olójú kòkòrò olójú kò mú kò lọ ẹ ṣe pásítọ̀ ẹ yàn dé mi ìwà títa tó bá súnmọ́ mi ṣáájọ wá síbí. sista Tọ́pẹ́ ọkọ yín lọkọ yín o ẹ wá but ẹni tẹ́ ẹ gbé sílẹ̀ ńkọ́ bíbá yìí kì í ṣe labour room sista Kẹ́mi ẹ wá máa tẹ̀lé àwọn fámìlì yín lọ. dádì mi nílé wọlé yẹn mọ́. ṣùgbọ́n bíbá yìí kọ́ nílé yín. Stumble yeah. Mi ò lè fi ìjà fọ́ Ọlọ́run jà. Ó ṣe bí fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Fún mi. Ó ṣe bí fún mi. Kì í ṣe bí fún ẹ. Kì í ṣe bí fún ẹ. Ṣèlérí fún mi ṣe wípé ó dúró tì mí lọ́jọ́ ogbó.